Hello everyone, welcome to Toyeen Talks. Hello everyone, welcome back to Toyeen Talks. To all our beautiful subscribers, we say thank you so much for staying with us. And if you're new here, we are so happy you find us. Please don't forget to like, subscribe, and hit on that notification button so you will be notified for more upcoming videos. Kí làwọn èèyàn yìí ṣe fún Mobímpé ìyàwó Lateef Adédìméjì tó fi ń ṣépè báyìí? Inú ń bí arẹwà òṣèré ilé wa tọkọ rẹ̀ náà jẹ́ òṣèré ni Adébímpé Adédìméjì tí gbogbo èèyàn mọ̀ sí Mobímpé. Òṣèré náà ń bínú burúkú sáwọn ẹni ibì kan tí wọ́n ń sọ ìsọkúsọ tí wọ́n sì ń kọ ìkọkúkọ nípa rẹ̀ pẹ̀lú bọ́mọbìnrin ṣe ní ìwà jẹ́jẹ́ tí kì í sunkún gidigidi. Ó sunkún náà débi pé gbogbo ojú rẹ̀ ló pọ́n kankan. Èyí làwọn èèyàn rí tí wọ́n fi ń sọ pé nítorí àìrọ́mọbí ni òṣèré yìí fi ń sunkún. Àwọn tó gbé jáde sọ pé àwọn ẹbí ọkọ òṣèré yìí sì ń fòòró rẹ̀ nílé ọkọ. Wọn ò fi lọ́kàn balẹ̀ ló fi ń sunkún nítorí pọ́lọ́run kò tí ì dá lóhùn. Fídíò yìí làwọn èèyàn rí tí wọ́n fi pàkíyèsí òṣèré yìí sí pẹ̀lú ìbínú ló fi sọ̀rọ̀ ńgbà torí pé èmi ò mọ ohun tí gbogbo yín rò lọ́kàn o ṣùgbọ́n ní tèmi kò sóhun tó ṣe mí rárá èmi ò ní ìdí láti sunkún lágbára Ọlọ́run mi ò sì lè gbóhun tó ń ṣẹlẹ̀ nínú ilé mi wá sórí ayélujára gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń sọ tẹ́ ẹ bá rí èyíkéyìí fídíò mi bíkíbi tí mò ń sunkún ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé ẹnu iṣẹ́ ni mo wà tí mo ti ń ṣe eléyìí kì í ṣe nítorí ohunkóhun tó jù bẹ́ẹ̀ lọ fídíò location eré ni gbogbo yín lẹ ṣáà mọ̀ pé òṣèré ni mí kò yẹ kẹ́ ẹ máa gba àwọn ọ̀rọ̀ irọ́ àtàhesọ táwọn blọ́gà olórí burúkú gbogbo ń sọ nípa mi ẹ jọ̀wọ́ mo fọlọ́run bẹ̀ yín ẹ má wá sórí ìkànnì mi kẹ́ ẹ máa wá firú nǹkan báyìí hàn mí mọ́ mo bẹ̀ yín ni mi ò kì í sábà ṣe ohun tí mo ṣe yìí ṣùgbọ́n torí àtẹ̀jíṣẹ́ oríṣiríṣi táwọn èèyàn fi ránṣẹ́ sí mi tó pọ̀ ju bó ṣe yẹ lọ ni mo fi ṣe eléyìí gbogbo ẹ̀yin tẹ́ ń gbé fídíò bí tí mo ti wà ní location tí mo ti ń ṣeré tó gba kí n sunkún tí mo sì ń sunkún nínú fíìmù tí mo ṣe jáde tẹ́ ẹ fẹ́ fi máa pawó lórí ìkànnì yín bíi Facebook, Instagram àti TikTok kò ní dáa fún gbogbo yín lẹ máa ní ìdí láti sunkún bẹ́ẹ̀ ni ìdílé yín yóò sunkún lórí yín ẹ ò ní àlàáfíà pẹ̀lú bẹ́ẹ̀ ṣe pinnu láti tan àwọn tó ń tẹ̀lé mi lórí ayélujára àti gbogbo àwọn alátìlẹyìn mi fún irọ́ tí ẹ̀ ń pa yìí ọkàn yín ò ní balẹ̀ báyìí ni òṣèré yìí fìbínú ṣépè fáwọn tí wọ́n ní nítorí ipò àìtí ìbímọ tó wà ló fi ń sunkún nítorí pé wọ́n ń fòòró rẹ̀ nílé ọkọ ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n gba ìpè náà lẹ́nu rẹ̀ tí wọ́n sì ń wọ̀n bí gàrí lu àwọn má ṣàǹfààní èèyàn tí wọn ò fọmọbìnrin yìí lọ́kàn balẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ sí lójoojúmọ́ tí wọ́n sì ń fi ṣe yẹ̀yẹ́ nítorí pé ó ń wojú Ọlọ́run fún ọmọ àwọn èpè tí ò ṣe máa kọ ni wọ́n ń ṣe fún wọn ẹnìkan tún kọ pé kí ló kàn yín nínú ìgbésí ayé àwọn tọkọtìyàwó yìí tí ẹ kò fi wọ́n lọ́rùn sílẹ̀ ẹ̀yin tẹ́ ẹ ti bímọ tọmọ yín òyàn tí ò yanjú ṣáwọn èèyàn yóò wá dáa jù yín lọ ṣẹ́yìn jẹ́ Ọlọ́run tó ń ṣe ọmọ lẹ fi ń fọmọ bú wọn kọ́lọ́run má ṣe gbogbo yín lágàn alẹ́ ìgbà yẹn lẹ máa tó mọ̀ pé kò yẹ kẹ́ ẹ máa fi ọmọ bú èèyàn tẹ́ ò bá gbàgbé àìmọye ìgbà làwọn èèyàn ti kọ oríṣiríṣi ọ̀rọ̀ burúkú sí òṣèrébìnrin yìí lórí ayélujára lórí pé kò tí ì rọ́mọ bí táwọn míì sì ń sọ pé kò ní rònú méjì ju kó máa dáná oúnjẹ kó sì máa wé mọ́ ọkọ rẹ̀ lọ ẹnìkan tiẹ̀ sọ pé a ní kó lọ lóyún èyí oyún ò ní má wọ̀rí aláàjì ìyẹn Lateef máa tó fẹ́yàwó lé ẹ̀ ọ̀rọ̀ yìí pàápàá kí ìdùn ọkọ tó gbé òṣèré yìí sílé nítorí òun pàápàá ti sọ ní ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe láìpẹ́ yìí pé ó máa ń jẹ́ ẹ̀dùn ọkàn fóun tí àwọn èèyàn bá ń fi ọmọ bú ìyàwó òun Adédìméjì ni Ọlọ́run ló máa ń ṣọmọ yóò sì ṣe fáwọn gbà tó bá wù ṣùgbọ́n káwọn èèyàn yé kọ̀ọ̀kọ̀ kúkọ̀ kí wọ́n sì yé sọ̀rọ̀ burúkú sí ìyàwó òun gbogbo àwọn tó rí ní táwọn èèyàn burúkú náà ṣe ni wọ́n wọlé àdúrà fún òṣèré yìí Ọlọ́run tó dáwọn ará àṣáájú lóhùn kò ní gbàgbé rẹ̀ wọn Adébímpé yóò finú ṣoyún yóò sì fẹ̀yìn gbọmọkàn láṣẹ Èdùmàrè.